Ẹ jẹ́ á gbàdúrà. Orúkọ Jésù. Ọlọ́run Baba, Ọmọ àtẹ̀mí mímọ́ máa gbé ọ ga. Ìwọ ni Ọlọ́run, kò sí ẹlòmíì. Lórí ayé wa, ipá rẹ la fi wà láàyè. Agbára rẹ ló mú wa wà láàyè. Oore-ọfẹ rẹ ló mú wa wà láàyè. Ìkà ènìyàn ó wà láàyè, olóore wà láàyè nítorí oore-ọfẹ rẹ ń bẹ lórí gbogbo ayé. Ọlọ́run tó fi àánú ya àwọn tiẹ̀ sọ́tọ̀ tó sì ń tọ́jú wọn nípa oore-ọfẹ. A gbé ọ ga torí pé ẹ dára, Baba ayérayé, lórúkọ Jésù. Ẹ gbà ọpẹ́ wa. Àwa yìn ọ́ fún oore-ọfẹ àtàánú tá a rí gbà, tá a tún wà láàrin àwọn alààyè lónìí. A sọ wípé ẹ ṣé. Òkú kò mọ ohunkóhun mọ́, ṣùgbọ́n alààyè ènìyàn ó ń fògo forúkọ rẹ. Ọlọ́run tó ń fún wa lórí ọ̀fẹ́, tó ń tọ́jú gbogbo ẹ̀dá alààyè, àtẹni tó fẹ́ ti Ọlọ́run àtẹni tí ò fẹ́ ti Ọlọ́run, gbogbo wọn pátá ló ń jọlá oore ọ̀fẹ́ rẹ. Ṣùgbọ́n nítorí ìgbàlà ẹ̀mí wọn, ò ń fi àánú wá ayé ẹnìkọ̀ọ̀kan rí bí irú èmi bí eléyìí. Ẹ̀mí mímọ́ o ṣé, ẹ gbà ọpẹ́ wa. Ọlọ́run ìwàláàyè, lórúkọ Jésù, ẹ gbà ìyìn wa. Olóore ọ̀fẹ́ jùlọ, ògo ni forúkọ ńlá rẹ. Ọlọ́run, ògo ni forúkọ ńlá rẹ. A wá sọ wípé ẹ ṣé torí pé àtipá àtagbára yín lẹ̀ fi ń darí gbogbo ayé. Bẹ́ẹ̀ ni, ògo ni forúkọ rẹ. Ẹ ṣé o Jésù. Ọlọ́run gbọ́ àdúrà. Gbogbo ń tá pè ní ẹ̀ṣẹ̀ tó lè dí ọ lọ́wọ́ láti fi agbára rẹ hàn lórí ayé ọkàn kọ̀ọ̀kan tó ń wo fọ́nrán yìí, lórúkọ Jésù, Ọlọ́run fàánú mú kúrò. Ọlọ́run fàánú mú kúrò. Mo fẹ́ kí ẹnìkọ̀ọ̀kan ó ní ìmọ̀lára ìbápàdé rẹ nípasẹ̀ fọ́nrán tó ń wò yìí, lórúkọ Jésù. Ọlọ́run ó yá bá ayé wa pàdé. Àtọkùnrin àtobìnrin, ọmọdé ni àbágbà tó lórí ọ̀fẹ́ láti bá fọ́nrán yìí pàdé, ẹ̀mí mímọ́ bá ayé wọn pàdé ní ìkóríta tí ayé ẹnìkọ̀ọ̀kan ti nílò rẹ. Ọlọ́run, lórúkọ Jésù, bá ayé wa pàdé. A fẹ́ rọ́wọ́ agbára rẹ nítorí ẹ̀yin ni Ọlọ́run. Lórúkọ Jésù, ó yá nawọ́ agbára kan wá. Fàánú ṣe é. Lórúkọ Jésù, Ọlọ́run fàánú ṣe é. Lórúkọ Jésù, Ọlọ́run fàánú ṣe é. Láì wo ti ẹ̀ṣẹ̀ àwọn tó bí wa, láì wo ti ẹ̀ṣẹ̀ ìran àti ìdílé tá a ti jáde, láì wo ti ẹ̀ṣẹ̀ generation to generation tó pọ̀ wá sílẹ̀. Bàbá, àánú la béèrè fún lórúkọ Jésù ní ìkóríta tí ayé ẹnìkọ̀ọ̀kan ti ń béèrè ìdásí Ọlọ́run. Ẹ̀mí mímọ́ ó yá fàánú ṣe é. Lórúkọ Jésù, Ọlọ́run fàánú ṣe é. Kì í ṣe nítorí pé a lè gbàdúrà, kì í ṣe nítorí pé a lè gbààwẹ̀, kì í ṣe nítorí wípé a lè lọ ṣọ́ọ̀ṣì déédéé, ṣùgbọ́n nítorí àánú rẹ Ọlọ́run. Àwa ò ní àwíjàre kankan nítorí àwọn tó bí wa ti ṣẹ̀. Àwa ò ní àwíjàre kankan nítorí pé àwa náà ń dẹ́ṣẹ̀. Àwọn táwa náà bí náà tún ń dẹ́ṣẹ̀. Ọlọ́run, láì wo ti ẹ̀ṣẹ̀ ìran dé ìran wa, ẹ̀mí mímọ́ àánú la béèrè fún lórúkọ Jésù. Ọlọ́run fàánú ṣe é. A ó sì yin orúkọ rẹ. Ẹ ṣé torí pé ń gbọ́ àdúrà. Ògo ni forúkọ ńlá Ọlọ́run. Ní orúkọ Jésù Kristi la gba àdúrà. Àmín. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, mo wà nínú ìwé Númérì chapter 24 láti ẹsẹ̀ ìkíní lọ sísàlẹ̀ díẹ̀, pàápàá ẹsẹ̀ ìkíní yẹn. Ó ní nígbà tí Bálámù rí pé ó wu Olúwa láti bùkún Ísírẹ́lì, òun kò lọ́mọ bíi ti ìgbà ìṣáájú láti wá ìfàyà, ṣùgbọ́n ó dojú rẹ̀ kọ aginjù. Ó dojú rẹ̀ kọ aginjù. Amen. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, ó ní nígbà tí Bálámù rí pé ó wu Olúwa láti bùkún Ísírẹ́lì. Nítòótọ́ ló wu Olúwa láti bùkún ọ láàárọ̀ yìí. Ó wu Olúwa láti súre fún ọ láàárọ̀ yìí. Ìwọ ni kó ṣí ọkàn rẹ payá, kó sì fi ọkàn tẹ̀lé mi pẹ̀lú ìgbàgbọ́. Lórúkọ Ọlọ́run Baba, Ọmọ àtẹ̀mí mímọ́, ẹni tó lẹ̀mí rẹ tó fàánú dá ọ sí dòní tí ò jẹ́ ọ ti dòkú. Lórúkọ Jésù, ire tí ayé rẹ ń béèrè fún, àánú wá rí fún ọ. Mo sọ lórúkọ Ọlọ́run Baba, Ọmọ àtẹ̀mí mímọ́, ìrànlọ́wọ́ tí ayé rẹ ń béèrè fún, àánú wá rí fún ọ. Nítòótọ́ ló wu Bálákì láti ké Ísírẹ́lì kúrú, kó má tẹ̀síwájú tàbí kó má gbòòrò. Torí bẹ́ẹ̀ ló ṣe lọ pe wòlíì Bálámù láti fi Ísírẹ́lì gégùn. Ṣùgbọ́n Bálámù rí pé ó wu Ọlọ́run láti súre fún Ísírẹ́lì. Gbogbo ẹni tó pinnu, àwọn èèyàn bíi Bálákì nínú ìran tá a ti bí ọ, tàbí ní agbègbè rẹ, tàbí ní àyíká, tó pinnu láti ké ọ kúrú nínú ògo, tó pinnu láti ké ọ kúrú nínú àyànmọ́, tó pinnu láti ké ọ kúrú tàbí fà ọ sẹ́yìn nínú ìṣerere, lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ni mo gbàdúrà. Èrò wọn lórí ìrà àti ìpinnu wọn, ẹ̀mí mímọ́ sọ dasán.
lórúkọ bàbá tọmọ tẹ̀mí mímọ́. Ọlọ́run olórí ọ̀fẹ́ ó sọ èrò wọn di asán, ìpinnu wọn lórí rẹ̀ ó di asán, ìgbìyànjú wọn àti làálàá wọn lórí rẹ̀ ó di asán. Ní tòótọ́ àwọn èèyàn bíi Bálákì láyìíká rẹ̀, àwọn náà ń sáré sókè sáré sódò, wọ́n ń wá àwọn ènìyàn bíi Bálámù láti fi ọ́ bú. Àwọn aláfọ̀ṣẹ ni wọ́n ń wá kiri, àwọn onímọ̀lẹ̀ ni wọ́n ń wá kiri, àwọn onígbètùgbètù ni wọ́n ń wá kiri, àwọn wòlíì òdì, àwọn àfá ìkà ni wọ́n ń wá kiri láti fi gé ọ kúrú. Ṣùgbọ́n mo sọ lórúkọ bàbá tọmọ tẹ̀mí mímọ́, gbogbo ẹnikẹ́ni tó ń sá extra mile nínú ìrìn àjò ayé láti lè gé ọ kúrú nínú ìgbìyànjú wọn, lórúkọ Jésù wọn á ṣubú síbẹ̀. Ẹnikẹ́ni tó wù kó jẹ́, gẹ́gẹ́ bí Gàlátíà ti sọ, ẹnikẹ́ni tó wù kó jẹ́ tó ń gbìyànjú, tó ń sáré sókè sódò láti lè gé ọ kúrú, láti lè fi ọ bú, láti lè fi ọ ré, tàbí láti lè dín ọ kù, lórúkọ Jésù nínú ìgbìyànjú wọn, wọn á ṣubú. Mo tún sọ lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, gbogbo èèyàn bíi Bálákì tó ń rúbọ, tó ń tẹ́ pẹpẹ. Bíbélì sọ wípé ó tẹ́ pẹpẹ méje ní ìhà àkọ́kọ́, ó tẹ́ pẹpẹ méje ní ìhà ìkejì, ìhà àkọ́kọ́ ní ìlà oòrùn, ó tẹ́ pẹpẹ méje ní ìwọ̀ oòrùn, ó tún tẹ́ pẹpẹ méje ní ìhà àríwá láti lè fi Ísírẹ́lì bú. Ṣùgbọ́n gbogbo ìlàkàkà rẹ̀ ó di asán nítorí pé Ọlọ́run ò fi Ísírẹ́lì bú. Mo gbàdúrà fún ọ lórúkọ bàbá tọmọ tẹ̀mí mímọ́, gbogbo ìfibú ènìyàn lórí rẹ, ẹ̀mí mímọ́ sọ di ère fún ọ lónìí lórúkọ Jésù. Ọlọ́run sọ di ère fún ọ. Chapter 24 yẹn verse 1 sọ wípé Bálámù wá kíyèsí, ó rí wípé ó wu Olúwa láti bùkún Ísírẹ́lì. Èmi náà rí láàárọ̀ yìí, mo rí pé ó wu Olúwa láti bùkún ọ, ìwọ ènìyàn Ọlọ́run tó ń wo fọ́nrán yìí, lórúkọ Jésù. Ìbùkún Ọlọ́run ó wọ ayé rẹ lórúkọ Jésù. Ìbùkún Ọlọ́run ó wọ ilé rẹ lórúkọ Jésù. Ìbùkún Ọlọ́run ó wọ iṣẹ́ rẹ lórúkọ Jésù. Ìbùkún Ọlọ́run ó wọ ìgbéyàwó rẹ lórúkọ Jésù. Ìbùkún Ọlọ́run ó wọ ìran àwọn ọmọ rẹ ọkùnrin, ọmọ rẹ obìnrin, lórúkọ Jésù. Ìbùkún Ọlọ́run Jèhófà ó wọ ayé yín rí. Mo súre lórúkọ bàbá tọmọ tẹ̀mí mímọ́, ọ̀nà yóò là fún ọ. Gbogbo ibi tí ènìyàn ti gbìyànjú, tí wọ́n ti sáré gẹ́gẹ́ bí Bálákì, tí wọ́n ti tẹ oríṣiríṣi pẹpẹ gẹ́gẹ́ bí Bálákì láti fi ọ́ bú, mo sọ lórúkọ bàbá tọmọ tẹ̀mí mímọ́, gbogbo ilẹ̀kùn tí pẹpẹ wọn ti tì mọ́ ọ lónìí lórúkọ Jésù, àánú fọ́ túútú. Ìre Ọlọ́run Elédùmarè lórí rẹ lónìí lórúkọ Jésù, ó fọ́ ilẹ̀kùn wọ̀nyí. Mo sọ lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, ọba áńgẹ́lì àti ènìyàn, gbogbo iṣẹ́ tí pẹpẹ ènìyàn bíi Bálákì ti dàrú mọ́ ọ lọ́wọ́ lónìí lórúkọ Jésù, yá ó gbà àtúntò nítorí ikú àtàjíǹde Jésù ọmọ Ọlọ́run. Gbogbo iṣẹ́ tí pẹpẹ ènìyàn bíi Bálákì ti dàrú mọ́ ọ lọ́wọ́ lónìí lórúkọ Jésù, ó gba ìgbédìde. Ìgbéyàwó tí pẹpẹ wọn ti dàrú mọ́ ọ lọ́wọ́ lónìí lórúkọ Jésù, ó gba àtúntò lórúkọ bàbá tọmọ tẹ̀mí mímọ́. Àìsàn tàbí ọfà tàbí ikú àìtọ́jọ́ tàbí ìdẹ́rùbà ikú tó ń halẹ̀ mọ́ ọ, tó ń halẹ̀ nínú ìdílé rẹ nípasẹ̀ pẹpẹ wọn tí wọ́n ti fi ọ́ bú, tí wọ́n ti tafà sí ọ, lórúkọ bàbá tọmọ tẹ̀mí mímọ́, àánú gbé mẹ̀ lórúkọ Jésù. Àìsàn yẹn ò ṣe ọ mọ́ lórúkọ Jésù. Ìbẹ̀rù ikú yẹn dópin lórúkọ Jésù. Ìgboyà àtòkè wá ó yá kó gbé ọ wọ̀ lórúkọ bàbá tọmọ tẹ̀mí mímọ́. ò ní kú láìtọ́jọ́ lórúkọ Jésù. ò ní lọ láàbọ̀ ọjọ́ ayé rẹ lórúkọ Jésù. wàá gùn lẹ́mìí, torí tí Bíbélì sọ ni wípé ó ní ọjọ́ àwọn ènìyàn mi yóò sì dàbí igi ọ̀pẹ, ó lẹ́ni tó bá kú léwe nínú wọn ní òkú ní 100 ọdún. Mo sọ lórúkọ Olúwa, gbogbo agbára ènìyàn bíi Bálákì tó ń tẹ́ pẹpẹ káàkiri láti fi ọ́ bú tàbí láti ké ọjọ́ rẹ kúrú, lórúkọ Jésù, pẹpẹ wọn ọ̀run fà á lulẹ̀, Ọlọ́run fọ́ túútú, ọ̀dààmú mọ́, sì ní kú láàbọ̀ ọjọ́, ní fàìsàn lògbà lórúkọ Jésù. òṣì nínú ayé rẹ, ẹ̀mí mímọ́ dáná sun, àlàáfíà yóò dé bá ọ, ọkàn rẹ yóò sì balẹ̀. Ó wu Olúwa láti súre fún ọ ló ṣe rán mi wá, ó wu Olúwa láti bùkún fún ọ láàárọ̀ yìí ló ṣe rán mi wá. Mo sì sọ ọ́ sínú ayé rẹ gẹ́gẹ́ bí iṣẹ́ Olúwa, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa, gẹ́gẹ́ bí iṣẹ́ tá a fi rán mi pé kí n súre fún ọ. Ìrè Ọlọ́run yóò bá ọ. Ó ti rí bẹ́ẹ̀ o. Ọlọ́run gbọ́ àdúrà, ògo ni fún orúkọ ńlá rẹ̀. Ní orúkọ Jésù Kristi la gba àdúrà. Àmín. Ẹ̀yin ènìyàn Ọlọ́run gbọ́ o. Jésù ò ní pẹ́ dé mọ́ o. Jésù ò ní pẹ́ dé mọ́ o. Gbogbo àpẹẹrẹ pé àkókò ti tó pátápátá ló ń farahàn. Àpẹẹrẹ yìí ń farahàn láti ìgbàdégbà lójoojúmọ́ ní gbogbo ìṣẹ́jú. Ó ní àpẹẹrẹ ń farahàn láti pè wá fún àkíyèsí ká lè múra wa sílẹ̀. Ìwọ náà múra sílẹ̀, jájọ múra dé. Dídé Olúwa súnmọ́ etílé, gbà á gbọ́, yóò sì dára fún ọ. God bless you. Orúkọ tèmi ni Daniel
Ọláyíwọlá Atúnniṣe. Yóò dára fún ọ. Ẹ ṣé.